torí tọ́lọ́run sábìsì wa ní ó fẹ́ ní ìjù díẹ̀. Náà ọ̀rọ̀ arákùnrin tí à ń sọ yìí ọ̀gbẹ́ni Jamiu Adégúnwà yìí, gbogbo ẹni tó bá ní òun mọ aburú tẹ́ni ìṣe ẹ̀rí, ẹni tó bá lóhun mọ aburú tẹ́ni ìṣe abẹ́ni yóò ṣe nǹkan kan, irú ẹni báyìí bí èèyàn bá mọ̀ rí, wallahi bí èèyàn bá mọ̀ rí, ẹni tó yẹ kí èèyàn kọ́kọ́ pè kó ṣe wáàsí fún ni. Bí èèyàn bá wá ṣe wáàsí fún tán tó fi ń takú pé àní Jamiu Adégúnwà òun ò rí láláburú, irú ẹni báyìí èèyàn burúkú ni. Irú ẹni báyìí òun náà máa jẹ́ ọ̀tá Ọlọ́run gẹ́gẹ́ bọ́kùnrin ṣe jẹ́ ọ̀tá Ọlọ́run. Torí pé arákùnrin ẹni tó ṣe wípé ó ba lé jẹ́ bọ̀nà jẹ́ ni. Tẹ́ bá wo bí 2 years ago, ẹni bá rántí 2 years ago, ẹ rí pé arákùnrin Jamiu Adégúnwà yìí ó fi ẹnu ó fi bà àwọn kan jẹ́ tó ṣe yí pé wọ́n mú padà lọ bí àwọn ẹni yẹn ni. Ó fẹnu bà àwọn kan jẹ́, Sheikh Imran Eleha hafidhahumullah, ó fẹnu bà àfáà yẹn jẹ́ tó ṣátàmà wọn, tó sọ̀rọ̀ tí ó mọ̀ ọ̀rọ̀ ẹ̀dá nípa wọn, wọ́n lọ gbowó kan Saudi, wọ́n ní kan fi ṣe kíní kan, wọ́n padà mú lọ bí àwọn ẹni yẹn ni. Ó túmọ̀ sí pé arákùnrin gan mọ̀ ń gbà yẹn pé kí ni o, ihun tóun ṣe ò dá ló ṣe tẹ̀lé wọn lọ bẹ̀bẹ̀, ló ṣe múyàn lọ. Ṣé wá rí ihun tó bá ayé arákùnrin yìí jẹ́ débi tó bàjẹ́ délé ni, òun náà ni gbogbo ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé àtòun àtàwọn orú tí ẹ̀ bẹ́ẹ̀, àwọn tí wọ́n ń bà láyé jẹ́, òun ni gbogbo ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé wọn, tẹ̀ ń èlì wọn. Bí alátara wípé wọ́n ń bá yín gbógun ti àwọn ẹni tẹ̀yìn kórìíra, tẹ̀yìn ìgbàpọ̀ ta yín ni wọ́n, àwọn ahlu sunnah, pé gbogbo ẹni tó bá ṣe àti ń gbógun ti wọ́n, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá tí wọ́n gbà pé ọ̀rẹ́ ọ̀tá àwọn ni, ọ̀tá ọ̀rẹ́ àwọn ńkọ́, yàní ọ̀tá ọ̀rẹ́ mi, ọ̀tá mi ni, ọ̀rẹ́ ọ̀tá mi ni, òun lẹ̀ fi ń ṣe. Ẹ̀sìn Islam sì rí ó jìnà sí gbogbo orú nǹkan máì. Ṣé ẹ ti rí tó bá jẹ́ pé ẹni tí kì í ṣe mùsùlùmí ló bá ń bẹ lórí òdodo, Islam ò fẹ́ ká sọ̀pọ̀tì mùsùlùmí lórí ẹni yẹn, yàní Islam ò fẹ́ ká sọ̀pọ̀tì mùsùlùmí lórí ẹni yẹn, tó bá jẹ́ pé ẹni tí kì í ṣe mùsùlùmí ló ń bẹ lórí òdodo. Ṣùgbọ́n tó bá jẹ́ pé mùsùlùmí ní ń bẹ lórí aburú, Islam ò fẹ́ ká sọ̀pọ̀tì mùsùlùmí lórí aburú yẹn lórí ẹni tó ń bẹ lórí òdodo. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹni tẹ́ máa ń sọ̀pọ̀tì àwọn alábòsí ẹ̀dá báyìí, àmọ́ bí tẹ́ ti ń kéwú, àmọ́ àwọn ẹni tẹ́ ń rìn, a sì mọ̀ wọ́n, àmọ́ àwọn ẹni tẹ́ ń rìn mọ́. Torí pé gbogbo ẹni téèyàn bá ń rìn mọ́ bó bá ṣe rí, òun náà lèèyàn náà ṣe rí. Káwo lórí àwọn tí wọ́n máa ń bá àwọn èèyàn jẹ́, parọ́ mọ́ wọn, sọ̀rọ̀ wọn láì dá lórí ọ̀rọ̀ ẹ̀sìn, lórí pé wọ́n ń sọ òdodo, wọ́n ń já àwọn èèyàn kúrò nídìí irọ́ tẹ́ ti gbé kalẹ̀, wọ́n ń já àwọn èèyàn kúrò nídìí pé káwọn èèyàn máa wọnú aburú yín, káyé àwọn èèyàn máa bàjẹ́ ń bí ohun tẹ́ ń pè lẹ́sìn tí kì í ṣẹ̀sìn. Ẹ̀rí tẹ́ bá wọ lọ wo lórí àwọn ẹni náà, bóun náà ṣe ya ìmọ̀ àparọ́ olùparọ́ olùbátà àwọn èèyàn jẹ́ pẹ̀lẹ́nu lélẹ̀, débi para alẹ́ rẹ̀ gan tún jẹ́rìí pítọ̀ ihun tó ràn ẹ̀gbọ́n òun lọ́rùn jù. Ẹ̀rí òun náà ni kéèyàn parọ́ máa àwọn èèyàn, kó bá àwọn èèyàn jẹ́, kó sọ̀rọ̀ àwọn èèyàn láìda. Ẹ wá wà túbọ̀ tọ́rú ẹni bẹ́ẹ̀ náà bá ń sìn. Ẹ dákun, ẹ jẹ́ á ṣe ohun tá a fi padà látùbọ̀tán tó dáa. Gbogbo ẹni tí ò bá fẹ́ jẹ̀kálá lọ́kẹ̀yà ọmọ, ẹ má jẹ́ a máa dúró téèyàn kan lórí àbòsí ńgbà tẹ́ni yẹn bá ti ń ṣàbòsí. Bóyá látara pé ni yẹn ń gbógun téèyàn kan tá a rò pọ̀ ta wa ni, ẹ má jẹ́ a máa dúró téèyàn lórí àbòsí. Torí bẹ́ẹ̀ ni bá ṣe bẹ́ẹ̀, Ọlọ́run bò ní dó tirẹ̀ níbẹ̀ láíláí. Ọlọ́run bá aláwọ̀ ní ran orú ẹni bẹ́ẹ̀ ṣe láíláí. Gẹ́gẹ́ bọ́lọ́run bá subhanahu wa ta'ala ṣe sọ pé wallahu la yahdil qawma adh-dhalimin. Ọlọ́run bá aláàlóhun ò ní ran àwọn ìjọ alábòsí ṣe láíláí. Ẹ jẹ́ á jìnà sábòsí, ẹ jẹ́ á jìnà sí ète ọ̀tẹ̀ tẹ̀mbẹ̀lẹ̀kú. Bí èèyàn bá tiẹ̀ fẹ́ ṣe lórí táyé gan kò dá, kámá ẹ̀ tiẹ̀ ti sọ ń di ẹ̀sìn Ọlọ́run Allah. Kí n wá mú wá níwọ̀n bá ṣókí. Àwọn ẹni tó ṣe yí pé ẹni ti ṣẹ̀, ẹ rí pé mo sọ lẹ́ẹ̀kan wípé ẹni ṣe Ọlọ́run, ó ṣe ànábì, ó ṣe àwọn sàhábì ànábì, ó ṣe àwọn èèyàn tí wọ́n jẹ́ àfà. Nínú àwọn ẹni tẹ́ni ti ṣẹ̀, mi ti sọ kan pé 2 years ago ó fẹnu bà àfà Sheikh Imran Eleha, ó fẹnu bà bàbá yẹn jẹ́ nínú táàfà ò ṣe tí wọ́n mú lọ bẹ̀bẹ̀. Kó tó dìgbà yẹn Jamiu Adégúnwà ṣe àwọn èèyàn tó ṣe ń gbé kíni o, kì í ṣe díẹ̀. Nínú àwọn nǹkan téèyàn ò sí ní fi rí àforíjì Ọlọ́run, tí ò fi ní rí ojú rí Ọlọ́run Allah lálùkìyámà, òun ni kó ṣe èèyàn, kó ṣàbòsí èèyàn ni mo gbà lérò, kó ṣe àbòsí èèyàn, kó ṣe àbòsí ọmọlàkejì rẹ̀. Bọ́lọ́run bá tiẹ̀ foríjì, báwo ni ó ṣe mórí bọ́ níbi àwọn èèyàn tó ń ṣe, níbi àbòsí àwọn èèyàn tó ń ṣe, níbi irọ́ pípa máwọn èèyàn, níbi ìbá àwọn èèyàn jẹ́. Ní kó tó di ọdún méjì sígbà tá a wà yìí, Jamiu dídì lọ síbi kan, mi fẹ́ dárúkọ agbègbè yẹn,
nílùú Èkó wa náà ni tó lọ tó stage síbẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní pariwo lórí stage yẹn pé káwọn èèyàn máa mọmọ lọ lé kéwú àfáà yẹn o nínú àwọn àfáà wa lẹ́kọ̀ọ́ náà ni olórí burúkú láàfáà lágbájá o olórí ibú èèyàn ni ẹ máa mọmọ lọ lé kéwú rẹ o ó ń bà ayé àwọn èèyàn jẹ́ ní o ó ń ṣe kíní kan ní o kí ló bí ọ̀rọ̀ yìí kí ló bí ṣe tárakùnrin burúkú ìṣe òun náà ni pé wọn àtàfáà ìjọ ní conversation àfáà wa yìí wọn àtàfáà wa yìí kọ́lọ́mọba aláàkóbá wa ṣe dáadáa fáfáà wa náà wọn àtàfáà wa ìjọ ní conversation ó ní reason tí mo fẹ́ dárúkọ àti ilé kí àfáà torí pé ó ṣeé ṣe nínú àwọn ẹni tí ó sì padà gbé òun náà làfáà jẹ àwọn ẹni tó ṣe kọjá kéré ní ẹ sì padà rí dúdú tẹ́sì padà máa rí ayé kójọ lórí àbòsí gbà wá o kìíní kan ó pọ̀ tẹ́ ṣe ẹ máa ń iṣẹ́ ìjọba àbọ̀ iṣẹ́ lábẹ́ èèyàn ní pé a lọ resign torí kò níṣẹ́ mímọ̀ tí ó ṣe báyìí iṣẹ́ ti dé fún yín báyìí tẹ́ máa ṣe ìmọ̀ adáàbò bàbò sí tẹ́ wáyé orí yín tí ń gbọ́dọ̀ sọ pé wáyé orí yín wá ṣe yẹn ẹ ti kò sí báyìí Jamiu Adégún Adédè lọ tó stage sí junction lé kéwú àfáà wa yìí lọ́dún náà lọ́hùn tó wá ń pariwo pé káwọn èèyàn máa mú wọn lọ lé kéwú rẹ olórí burúkú ẹ̀dá ní òkè nìkan kí ló fà á òun àtàfáà jọ ní ọ̀rọ̀ lórí fóònù jọ ní conversation lórí ọ̀rọ̀ pé ó ń ṣépè fún gbogbo àwọn àfáà súnnà ọ̀rọ̀ rẹ̀ Jamiu ti jọ daràn bọ̀ ti pẹ́ kì í ṣe ọ̀rọ̀ ọdún márùn-ún ó ti ń jẹ́ ọ̀daràn bọ̀ ti pẹ́ kì í ṣe ọ̀rọ̀ ọdún márùn-ún lòun àtàfáà ayájọ ní gbólóhùn pétọ̀ àwọn àfáà súnnà ẹ lòun díù pẹ̀lú lòun á make sure pé òun bá wọn kan lẹ̀ òun á make sure pé kíní kan àfáà wa ń sọ fún lórí fóònù pé náà àwọn àfáà súnnà tó ń gbógun tì tó fẹ́ máa ṣe gbá ọkàn lèmi náà jẹ́nu wọn ẹ̀yìn òsínlẹ̀ stars tí ń yàtọ̀ àfáà dára tẹ́ni ò yàtọ̀ àfáà súnnà lèmi náà kọ́lọ̀mbà alábàá ṣe àlékún dáadáa àfáà súnnà lèmi náà tẹ́ni ò yàtọ̀ so conversation yìí nígbà tó bẹ̀rẹ̀ wọ́n rẹ̀ àfáà wa gbé síta pẹ́tọ̀ káwọn èèyàn lè mọ̀ pé arákùnrin bí ṣe ń ṣe kiri tí ń ṣe àwọn èèyàn kiri rèé o láti fi pe àkíyèsí àwọn èèyàn ọ́díò yìí ló gbọ́ tó fi di kó dìdí wá tó stage sí junction bí táàfà ti ń ṣe lè kéwú olórí burúkú ni o ẹ má mọmọ lọ lé kéwú rẹ o kìíní kan igbá kan o débi pé wọ́n parọ́ mọ́ àfáà pé kan nú àwọn ọmọ àwọn lóbìnrin tó wà ń lé kéwú àfáà kọnu sí pàápàá fẹ́fẹ́ àfáà fẹ́ bá ṣe zìnà bí èèyàn bá tiẹ̀ kọnu sóbìnrin ṣáburú ni kéèyàn kọnu sóbìnrin wọ́n ń parọ́ mọ́ àfáà òun parọ́ mọ́ ìjọmọlúàbí àfáà yìí irú ẹni ìrì àfọ́ ò tí ìdìde kéèsì fún Jamiu torí pé inú àwọn ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ tó rányàn lẹ́wọ̀n ni ó tánìsí méjì àfáà láláì lẹ́rìí nínú àwọn ẹni tí Jamiu Adégún àṣẹlélẹ̀ nínú àwọn ẹni tó tún ṣẹ̀ tó ṣe yí pé wọ́n ń bẹ ní Ìjẹ̀ṣà ń bẹ̀rẹ̀ náà nílé onítọ̀hún wà ní dárúkọ bí ọdún mélòó kan sẹ́yìn bó ṣe ń fẹnu ṣátàmọ̀ ẹniyẹn náà ni tó ń bẹ ní ẹjẹ́kẹ́ ọ̀dẹ̀ kan wà ń bí ń Jẹ̀ṣà ń bí mùmú tó ń dowó lẹ̀ fún wọn mú wọn mága tó ń dáwọ́lẹ̀ fún wọn subhanallah ẹ̀yin tẹ́ nílà káyẹ̀ inú ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Mr. Jamiu ọ̀gbẹ́ni Jamiu Adégún wa inú ẹ̀yin tẹ́ ń sponsor rẹ̀ àbẹ́yìn tẹ́ yá lówó tó jẹ ní gbèsè 256 million ọ̀rọ̀ ẹ̀sìn là ń sọ yìí káwà wá jáde wípé àwọn mọ̀mú kan tí wọ́n sponsor Jamiu Adégún wa àwọn òpònú kan àwọn kìnnìkan báwo ni ó ṣe rí lójú yìí kí n ti inú ọ̀rọ̀ ẹjọ́ kí n ti inú ọ̀rọ̀ bí èèyàn bá ń bá yàn já ó bá yẹ pé èèyàn ní làákàyè tó ṣe ń gbé òun tiẹ̀ làákàyè rẹ̀ kò tí ì jí mi bí èèyàn bá ń bá yàn já èwo làbọ̀nà máa fọwọ́ gún àwọn èèyàn tí ó kàn tọ́rọ̀ kàn èwo làbọ̀nà máa fọwọ́ gún wọn lórí ọ̀rọ̀ tí ó kàn wọn èwo làbọ̀nà máa ta sí gbogbo èèyàn lórí ọ̀rọ̀ tí ó kàn wọn nínú àwọn ẹni tí Jamiu Adégún wà ọ̀gbẹ́ni Jamiu Adégún wà tó ṣẹ̀ lélẹ̀ mo fi sọ pé ẹ sì rí kójọ dáadáa ṣé ẹ sì rí kójọ yín tẹ́ kójọ yẹn ohun tẹ́ fẹ́ lò fún àmọ́ kí ó yárú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí àfáwà Abdul Hakim Kutubi lọ́jọ́ kìíní àná tí àwọn bàbá yín tí wọ́n lọ parọ́ ń somtú tí wọ́n competition àbòsí lórí ipá àfá ń bú bàbá wọn táàfà sí láwọn bú bàbá wọn ẹ̀rí bóyá rú ẹ̀ náà òun ló fà á tẹ́fì òpin tó dápá àwọn ọmọ ìyá dìde wọn kójọ ṣé ìdìde táwọn ọmọ ìyá dìde lórí ọ̀rọ̀ àfáwà Abdul Hakim Kutubi ṣé ìdìde àbòsí ni ẹlẹ́àfà ń bú bàbá yín àfà sọ pé àwọn bú bàbá yín àwọn ń ṣàpèjúwe ọ̀rọ̀ ni ẹ̀sìn ní dandan wọn bú bàbá yín náà ni kí ló wá lẹ́nu eléyìí kéèyàn wá lóhun lọ station lọ competition pé dandan gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n àmọ́ ìyá wa dìde pé àbòsí lélẹ̀ kódà náà àwọn tí wọ́n dìde lọ́jọ́ náà lọ́hùn wọn kì í ṣe onísúnnà ò sínú ẹlòmíì nu wọn ẹlòmíì ò ṣe onísúnnà pé àbòsí tó fojú wọn lélẹ̀ so ẹ̀yin wá rò pé dìde táwọn èèyàn dìde yẹn ló wá kó àfa ayọ̀ òdodo tá àfa ń bẹ lórí rẹ̀ ló ká àfa ayọ̀ ṣẹ́yìn tẹ́ ẹ kóra yín jọ lórí àbòsí fún ẹni tó ṣe ń pé tọ́ọ̀gì ọ̀daràn àbẹ́mọ̀kọ́ dàrán ni
ọ̀daràn gidi ni. Inú àwọn tó fi jọ́daràn òun láti ṣàlàyé, inú àwọn tó sọ ọ́dọ̀ daràn ẹ̀rí òun náà ni pé ẹnu ara rẹ̀ ní fi ń sọ pé àwọn alùsùnnà Boko Haram ni wọ́n. Ọ̀daràn títí ẹ̀ tí kọ́kọ́ jẹ́ òun náà ni pé ìmá sọ pé àwọn alùsùnnà wọn kì í ṣe mùsùlùmí nígbà táwọn tó ń bẹ lórí ìlànà nábì tọ́lọ́ ń fẹ̀sìn rán táwọn ò bá jẹ́ mùsùlùmí. Ṣé wọ Jamiu Adégúnwà Labaika of Christ tó jẹ́ pé Christ yóò jẹ́ pé ànábì ṣé wọ́n wà ní mùsùlùmí? Èmi ń bi ẹ́ léèrè ni o. Ṣé wọ Jamiu Adégúnwà Labaika of Christ tí kì í ṣe Labaika of Muhammad ṣé wọ́n wà ní mùsùlùmí? Torí náà arákùnrin yìí tó bá lẹ́bí ẹ̀dàkùnrin yẹn bí rẹ̀ pè sákèsí. Arákùnrin tí ẹ̀ ti kọ́kọ́ bà orúkọ ẹbí rẹ̀ jẹ́ ní ti bà orúkọ yín jẹ́ náà. Ventilation ok a má tàn jẹ́ yẹn a ní ìdíjẹ́ kí lábí ń ṣe a ní ìdẹ̀ ìtìyàn ọ̀pọ̀. ṣóyé arákùnrin tí ẹ̀ ti kọ́kọ́ bà orúkọ ẹbí rẹ̀ jẹ́ náà ó ń ba ẹbí rẹ̀ lórí ó ń dojú tẹbí rẹ̀ tó bá yẹ pé ní ń bẹ́nu fámìlì rẹ̀ jama'a ó ṣe é ṣe kí n ti pa in fact Islam kò fẹ́ kí èèyàn pa orúkọ bàbá yàn dání because eléyìí ń dojú tẹbí ó ń dojú tara ó ń dojú tọ̀rẹ́ ó ń dojú nímọ̀ láwọn ẹni tí wọ́n bá ní làákàyè tí wọ́n dẹ̀ lójú nínú wọn láwọn ẹni tọ́lọ́run bá lọ́wọ́ ṣe lálábòsí tí wọ́n ti dá lábòsí nínú ẹbí rẹ̀ nínú ọ̀rẹ́ nínú ara rẹ̀ ẹ̀rí wàláhì ó ń dojú tì wọ́n ọ̀rọ̀ ebúkọ́ ṣe ẹni tó pera rẹ̀ lójú jẹ́ pé lólùpèpè sójú ọ̀nà Ọlọ́run bá a máa jẹ́ ẹni tí ń parọ́ a máa jẹ́ ẹni tó ń dìdí sọ wípé àwọn ẹni tóun gan jẹ lówó kò sí problem ń bí yẹn àwọn gan mọ́hun wọ́n ṣe wà òun jẹ gbèsè 256 million tó bá di kíní jù wọ́n á wọ́ wọn lọ station ni wọ́n ọlọ́pàá dìde sí wọn ni wọ́n á dàrú ni tọ́lọ́pàá sọ pé kíní o kan máa tóun máa sán ìgbà tó bá wọn lò wọ́n á sán tí èèyàn máa ba ẹbí lórúkọ jẹ́ kò máa bẹbí lójú jẹ́ àfẹ́bí tí ò bá lójú tì àfẹ́ tí ò bá nílà káì àfẹ́ tí ò bá lójú tì ẹbí tí ò lójú tì tí ò nílà káì ẹni yìí ń ba orúkọ ẹbí ó ti ẹ̀ ti borúkọ ẹbí rẹ̀ jẹ́ wàláhì ó ti borúkọ ẹbí rẹ̀ jẹ́ Ọlọ́run máa fún wa ní irú ọmọ báyìí inú àwọn ẹni tí arákùnrin yìí ṣe tó ṣe pé ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn èèyàn gan ló wà wálé lánàá àwọn ẹni tó ṣe pọ̀ jáǹtìrẹrẹ tó ṣe ń pàwọn ẹlòmíì kan fojú fo ọ̀rọ̀ rẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ń fojú fo ọ̀rọ̀ rẹ̀ wọn forí gbìrò wọn fojú fo ọ̀rọ̀ rẹ̀ dọjọ́ tọ́lọ́run bá aláwọ̀ gbà mú tí ò fi ní bọ́ tí a bá dẹ̀ ṣàkíyèsí mo ṣe fídíò kan láwọn ọgbà kan tí mo kàn mẹ́nu bà bí ọ̀rọ̀ rẹ̀ torí ohun táwa ní láti ṣàlàyé lọ́rọ̀ ẹ̀sìn ó kọjá káwá jẹ́ pọ́rọ̀ Jamiu Adégúnwà la máa bízì pẹ̀lú ẹ̀rí ó kọjá bẹ́ẹ̀ mo ṣàlàyé lọ́dún náà lọ́hùn mo ní ẹ má lọ rò pé Jamiu Adégúnwà àti gbogbo àwọn alábòsí bíi tiẹ̀ gbogbo ohun tí wọ́n ń ṣe yìí wọ́n ń ṣe gbé o Ànábì sallallahu alaihi wasallam sọ́nu hadith tó wà ní Sahih Muslim tí Abu Musa al-Ash'ari tó gbà wá radiyallahu anhu ó ní Ànábì sallallahu alaihi wasallam sọ pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ìmá ń lo alábòsí lára ẹ̀rí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ìmá ń lo alábòsí ìmá ń lọ lára inna Allaha la yumli lidh-dhalimi Ọlọ́run Ọba aláà máa lo alábòsí lára fa idha akhadhahu tọ́lọ́run Ọba aláà bá máa gba alábòsí mú tó bá máa gba mú báyìí lam yuflithu kò ní bọ́mọ́ Ọlọ́run Ọba aláà lọ́wọ́ àsìkò àti gbá Jamiu mú Ọlọ́run Ọba aláà ló dé yìí àsìkò àti gbá mú Ọlọ́run Ọba aláà òun ló dé yìí arákùnrin yìí ti dáràn lọ rẹ́kẹrẹ́kẹ́ àtẹ̀ntí ò in fact ó dáràn dé level pé ó tún ṣe àwọn àjọ̀nú tó jẹ́ mùsùlùmí gan kẹ́lẹ̀ mọ̀ àwọn àjọ̀nú tó jẹ́ mùsùlùmí tó jẹ́ ní súnà ó ṣẹ̀wọ̀n wallahi ṣe mọ̀ pé gbogbo àwọn ní súnà oníkèfèrí ni wọ́n olórí ibú ni wọ́n kiri kan ni wọ́n oníkálukú ni ó gba ẹ̀tọ́ rẹ̀ lálọ́pẹ̀ yàwó mọ̀ bóyá ẹ̀ mọ̀ kẹ́ lọ mọ̀ ayé ló mọ̀ gbogbo àwọn irọ́ ìmá gbèlè yín àbòsí kẹ́ wá lọ kóra yín jọ kó tí ẹ̀ lè jọ ni lójú náà torí pé ayé tá ń lò ń sìn à ń rí àwọn èèyàn ẹ rí pé téèyàn kan bá kú sí báyìí sìn ẹni táwọn èèyàn mọ̀ pé ọ̀daràn burúkú ni òkú tó kú ọ̀daràn burúkú tó ń bá àdúgbò jẹ́ tó ń dá bà ló jẹ́ àyàn ó sì lọ máa gba àwọn olùbánisúnkún wọ́n sọ fún wọn àwọn èèyàn wà máa kẹ́ bàbá rere o bàbá dáadáa irú bàbá àwọn ọ̀daràn sí ní so tí irú ilé bá ti ń ṣẹlẹ̀ táwọn èèyàn bá ti ń lọ háyà àwọn èèyàn tí ń sunkún àbòsí báyìí so àwọn èèyàn wo fẹ́ tàbá wá rí èèyàn náà tó ṣe pé ó ń jáde lórí ọ̀rọ̀ ọrú Jamiu Adégúnwà yìí pé stars àwọn àfa wa kìíní kan wallahi ó ń tọ̀ yẹn ò lójútì ni kò lójútì iyì ẹ̀yẹ tọ́lọ́run bá aláàsì máa ń fún èèyàn gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ ènìyàn tọ́lọ́run bá máa fi ń ṣa ọmọ ẹ̀dẹ́ ènìyàn yàtọ̀ sẹ́ranko irú ẹni bẹ́ẹ̀ ò sí fẹ́ ni irú nǹkan bẹ́ẹ̀ ò sí fẹ́ nìyẹn kí ni làákàyè
tó péye làákàyè tó lálàáfíà wallahi inú àyín tẹ́ ẹ tò síbẹ̀ yẹn lánàá bóyá ẹ ti ẹ rò pé bọ́pọlọ tí ń ṣe rí lọ́pọlọ àwọn èèyàn náà ṣe rí àwọn èèyàn tí ń wò yìí bóyá ẹ rò bí bọ́pọlọ tí ń ṣe rí lọ́pọlọ àwọn èèyàn ṣe rí inú àyín tẹ́ ẹ tò síbẹ̀ yẹn lánàá ìkan sọ̀rọ̀ ó ní kí wọ́n wo gbogbo àwọn táwọn wà ń bí àwọn wá láti kìnnìkìnnì kan àwọn kan wá láti Ògbómọ̀ṣọ́ àwọn kan wá láti kìnnì kan àwọn kan wá láti Ìdúmọ̀ta táwọn bá ti ẹ̀ ń bọ̀ lọ́nà tí mọ́tò bá lọ lásìdẹ́ǹtì táwọn bá kú ń kọ́ ẹ kúkú àbòsí ni ẹ kúkú ìgbè lẹ́yìn àbòsí so ìsìn lẹ́yìn wá mọ̀ pé bẹ́ẹ̀ bá lásìdẹ́ǹtì bí mọ́tò bá ṣe kìnnì kan tàbí ìyàwó wọn wá ṣe ìyàwó wọn bákanbàkan wọ́n wá embarrass ìyàwó wọn ń ṣe gbá irọ́ ṣẹ́ tí rí ẹni tí èèyàn bá ń bá rìn ó pàtàkì kéèyàn wo irú èèyàn téèyàn máa bá rìn Ànábì sàṣà ń sọ wípé ar-rajulu ala dini khalilihi falyanzur ahadukum man yukhalil ọmọ èdè nìyàn ó máa bẹ lórí ìlànà ẹ̀sìn ẹni tó bá ń bá rìn kẹ́nì kọ̀ọ̀kan yín wòye sẹ́ni tí ó bá rìn irọ́ ò jọ yín lójú àbòsí ká parọ́ ò jọ yín lójú so ìyàwó Jamiu Adégún àtọ́ ń lù táwọn ọlọ́pàá ń ṣe bákan tá ṣe gbẹ̀kínní kan ẹ̀rí kò wá ṣe é mú jáde máa ń sìn láti ṣe fídíò rẹ̀ lẹ́yìn tó ń jó tó ń kúnlẹ̀ tó ń kúrúgá níwájú fídíò lọ́jọ́ sí lẹ́yìn náà lẹ́ni wọ́n ba gbogbo ilé jẹ́ tẹ́bá gbogbo ilé nǹkan tí wọ́n bàjẹ́ wọn ẹni tó ń sọ̀rọ̀ pé wọ́n ba ilé jẹ́ ẹni tó ń sọ̀rọ̀ pé ìyàwó Jamiu Adégún àwọn ṣe yamayama yìí ẹ̀yìn kámẹ́rà ń bẹ̀ làwọn ẹni tó ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ náà ṣẹ̀ ń sọ fún ń bẹ̀ kò sí ń bẹ̀ kó mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣe pọ́pọ́lọ ṣe ń ṣe rí lẹ́ṣẹ̀ rò pọ́pọ́lọ ogun èèyàn ṣe rí ni ẹni tí ò sí ń bẹ̀ tó ń jẹ́rìí èké wọ́n ní ìyàwó stars wọ́n ṣe àwọn náà wọ́n ṣe ìyàwó stars náà léṣe wọ́n ṣe gíní kan wọ́n ibú yìí ìpáyọ̀ Ọlọ́run bá kan sí fún yín o níwọ̀ tó yẹ pààrọ̀ yẹn ló ṣẹ̀ṣẹ̀ débẹ̀ wọ́n ní ń bọ̀ tẹ́nì kankan bá lọ kú ńkọ́ ìkànnì ẹni bí ní èèyàn burúkú ní ẹ̀yìn òyìnṣẹ́ ní téèyàn tiẹ̀ lè máa gba ọ̀rọ̀ ayé gan bẹ́ẹ̀ bá sọ gan ó yẹ kéèyàn ní kẹ́ dákẹ́ ní ká máa ti sọ̀rọ̀ ẹ̀sìn oníyàwó mẹ́ta Afa Abdul Hakim Mudaththir tí Jamiu Adégún wà dété tó náwó nára lórí pé kí wọ́n lè fìyà jẹ arákùnrin yìí tí wọ́n lọ gbé tí wọ́n brutalize tí wọ́n ṣe bó ṣe wọ́n ẹ sọ fún mi ẹ̀ṣẹ̀ wo ló níyàwó mẹ́ta ṣe torí mo sọ ń gbà yẹn ẹ̀san ló ń débọ̀ yìí ẹ rí i pé mo jáde ń gbà yẹn mo ṣe fídíò kan mo sọ wípé àmọ̀ràn náà mo gba àwọn èèyàn mo wá sọ pé àti àkíyèsí lórí ọ̀rọ̀ oníyàwó mẹ́ta fídíò yẹn ṣe wà lórí péjì wa ó ń dìlì ti fídíò torí pé a ní sọ nǹkan tó ṣe ń gbé kí ni o yóò kó bá wa láyé àti láòkè àmọ́ yìí tá a bá ṣèṣì sọ kọ́lọ́mọba aláṣà àmójú kúrò fún wa mo ní pé ohun táwọn ṣe fún ọmọ ìyá wa yìí àdìs tí mo kóòtù náà mo kóòtù lọ́jọ́ náà lọ́hùn kí Ànábì sàfihàn ní inna Allaha la yumli lidh-dhalimi ọlọ́mọba aláà máa lo alábòsí lára fa idha akhadhahu lam yuflituhu pé ọlọ́mọba aláà máa lo alábòsí lára tí ó máa yọ tí ó máa ṣe bó ṣe wùn tọ́lọ́mọba aláà tásìkò bá tó àti gbá mú kò ní bọ́ mo ní ẹ máa wo àtúbọ̀tán nǹkan tí wọ́n ṣe fọ́mọ ìyá wa yìí o ẹ máa wo ohun tí ó ṣẹlẹ̀ sọ́mọ ìyá wa ẹ máa wo ohun tí ó ṣẹlẹ̀ sáwọn tí wọ́n ṣe fún kò ìjọsù méjì lọ ànímọ̀ kọ̀kọ̀ a sì ń ṣe yẹ̀mí wò ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run ọba ni ètò Ọlọ́run ọba ni lórí ẹni tí wọ́n bá ṣàbòsí fún àtẹni tó bá ṣàbòsí fún yẹn mo ní ẹ máa wo ohun tí ó ṣẹlẹ̀ sọ́mọ ìyá wa lẹ́yìn ìgbà yẹn wo ohun tó ṣẹlẹ̀ sọ́mọ ìyá wa ní dáadáa ẹ wá wo ohun tó ṣẹlẹ̀ sáwọn baba ńlá àwọn ẹni lábòsí èèyàn àwọn ẹni bí láti ìgbà yẹn wo ohun tí ń ṣẹlẹ̀ sí wọn kò ní yé máa ṣẹlẹ̀ sí torí pé ìkànnì ẹni bí ní ọ̀dájú ní kí wọ́n á mú ìyàwó wọn wọ́n á ṣe kinní kan ọmọ ìyá wa tí wọ́n kánkọ́ sí lọ́wọ́ tí wọ́n ní ó kó bàtà dání lórí àìṣẹ́ tí wọ́n lù tí wọ́n ṣe ẹni àwọn tó yẹ pé gbogbo orí rẹ̀ wú báyìí ókè òun ti ẹ̀ kún ṣọmọ èèyàn ọmọ ẹran gan èèyàn gbọ́dọ̀ ṣàbòsí fún kọ́lọ́mbà aláàmágbẹ̀tọ̀ fún ọmọ ẹran aláìdáni ẹni bí ní ẹ̀ sì lólùbáwé gidi ẹ̀ láwọn olùbáwé gidi lágbègbè tó súnmọ́ yín nígbàtí ìyàwó òun gangan fúnra ẹ̀ tí ẹ̀ ti ya aláìlárò jinlẹ̀ Ọlọ́run ló mọ àwọn ẹni tó máa ń láti ẹ̀dá lè blame àwọn ẹni tí wọ́n ń fọmọ fún wọn náà torí tọ̀ kò sí tó kàn wọ́n ní ọ̀rọ̀ so ibi tá à ń lọ ní pé arákùnrin yìí ẹni bí ní gbogbo ẹ̀yin tẹ̀sí ní dìfẹ́ǹdì rẹ̀ náà ẹ lọ páyà ọjọ́ tẹ́ dúró síwájú Ọlọ́run bá láàrújọ ẹ lọ páyà ọjọ́ tẹ́ dúró síwájú Ọlọ́run bá láàrújọ tọ́lọ́run bá aláwọ̀ bí ní gbogbo nǹkan tẹ̀ ń ṣe torí Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa pé ìtakù zulma ẹ bẹ̀rù àbòsí fa inna zulma zulmatun yawm al-qiyamah torí pé àbòsí òkùnkùn ní tó bá jọ́ gbẹ̀nà al-qiyamah
gbogbo ẹni tó bá jálábòsí ẹ̀dá àtàwọn olùgbé àbòsí lẹ́sẹ̀ wọn ò ní rí ìmọ́lẹ̀ Ọlọ́run bá Allah lálùkẹ́yà ọmọ kódà látàyé gan ayé Al-Qur'an sọ èèyàn ń bẹ̀ sí Ọlọ́run bá Allah jẹ́ ìgbà kan ló fi jáde tó ń bú àwọn èèyàn tó sọ pé Boko Haram ní gbogbo àwọn alùsùnà àwọn ni wọ́n ń pa àwọn èèyàn àwọn ni wọ́n ń ṣe gbá àwọn ni wọ́n ń ṣe òkè inú ti ń dùn gbà yẹn ké bó ṣe rí gan nìyẹn ní ohun tẹ́yìn gan mọ̀ tẹ́lòmíì inú yín mọ̀ pé rọ́ ló ń pa bọ̀ torí pé ó ń bá yín gbógun tàwọn tẹ́yìn mú lọ́ta àbí wallahi ọ̀rọ̀ Jamiu Adégúnwà kì í ṣọ̀rọ̀ pé bóyá kéru kéyìn kan wá kóra yín jọ kí bóyá wọn kódà Jamiu Adégúnwà ṣe ẹ̀rí pé mo sọ lẹ́ẹ̀kan pé kódà ó tún ṣe àwọn agbófinró ṣe àwọn ọlọ́pàá ẹ̀rí pé nínú conversation tó ń bá captain tó ń bá nínú audio tí sóníyàwó mẹ́ta ló play rẹ̀ àbí captain fúnra rẹ̀ àbí èèyàn kan bí a mi ti ẹ̀ mú tàn mo ṣáà gbọ́ audio yẹn tó ń fúnra rẹ̀ ń sọ pẹ̀lú captain máa gbọ́ tó ń sọ ń bẹ̀ pé òun fọ́lọ́pàá báyìí lówó ọlọ́pàá báyìí gba kíní kan owó tóun ti ná ẹ̀yin ò mọ̀ kó ti kó bá àwọn ọlọ́pàá yẹn náà lẹ́yìn èyí tó ti kọ́kọ́ kó bá àwọn ọlọ́pàá tí adájọ́ ti charge àwọn adájọ́ ti sọ pé káwọn ẹ̀tọ́ ti fine wọn pé kán lọ sọ 3 million kódà ìjọba agbọ́n mọ̀ pé Jamiu Adégúnwà ọ̀daràn ni tẹ́yìn amukun mẹ́kọ tẹ́ ń tẹ̀lé amukun mọ́ ẹ̀kọ́ tẹ́ ń tẹ̀lé tẹ́ ẹ̀ bá mọ̀ ìjọba Nàìjíríà tó ń ti báwọn mọ nǹkan kan pa ìsìn àwọn gan mọ̀ pọ̀ daràn ni torí bí kì í bá ń ṣọ̀daràn ni ẹni tó lọ gbé èèyàn òkè tó bá jẹ́ pé ká má fi pé àwọn kan wà lẹ́yìn yẹn kan àwọn kan ṣe kinní kan ká fi tó irú ohun tẹ́yìn ń sọ pé tẹ́ ẹ wá kóra yín jọ bí àwọn oníbàárà ojú orin ọ̀dọ́ wa ń bíbà láyége tẹ́ ẹ kóra yín jọ yẹn tẹ́ ẹ wá ń ṣe kí lọ́ọ́ ti ń gbèbí ẹni bá bá bíá ńlá yẹn irú yín tẹ́yìn tẹ́ fẹ́ máa defense dàbò sí ẹgbẹ́ ìdéwájú ìjọba ṣótiyé ẹgbẹ́ ìdéwájú ìjọba pé àwọn wá lé wa o kinní kan o kẹwàá padà gbọ́ kó jẹ gbèsè ni àbí kinní kan torí ohun tó súnmọ́ náà nìyẹn bí ò jẹ gbèsè torí ọ̀daràn ńlá ni bí ò jẹ gbèsè bí ò ṣe àwọn ẹni tó ti fẹnu ba tí wọ́n jẹ́ bí ò jẹ́ yẹn yóò jẹ́ àwọn ẹni tó jẹ́ pé kí ni ó ti wà á bí sí tẹ́ ẹ bá wá padà mọ nǹkan tó ṣe tẹ́ ẹ mọ̀ tẹ́ ń parọ́ kẹ́ ẹ lọ gbé kéèsì gidi against àwọn ènìyàn bóyá ẹni pẹ́ẹ́n tó jẹ lówó kó má san ṣẹ́ ní rí nìyẹn ṣe fẹ́ fi ìyẹn wí òun tó ṣe é kó dìídì lọ gbé oníyàwó mẹ́ta ó sẹ́ẹ̀tì bàbá ń bàbá ọ̀pù ni láti fìyà jẹ láláìṣẹ̀ ṣe fẹ́ fi wéra wọn ṣe ìjọba ò bá yín dá sí ìdó àbòsí tẹ́ dúró tẹ́ wá ń ṣe bí kílọ̀ tí ń pẹ̀ ìjọba ò bá yín dá sí yẹn ẹ̀yin alábòsí burúkú kẹ́ ẹ̀ mọ̀ tí wọ́n ṣe ìkan náà wà ń bẹ ẹ̀yin ẹ̀wẹ́ kọ́lọ́run bá kó bá wa ṣàánú yín ìkan náà wà nínú wọn ń bẹ ó ń receive call ó ń fọwọ́ bẹnu ọdẹ ló péjọba náà ẹ sì ní kò sí nílé ó ń receive call bẹ́ẹ̀ tó ń sọ̀rọ̀ ó ń fọwọ́ bẹnu ọdẹ lẹ́pẹjọba ọ̀rọ̀ sì máa débi tó ṣe ń pé ẹ̀yin tẹ̀ ń dúró yẹn gan ẹ̀rí tíjọba bá ń tẹ̀sẹ̀ bọ́ lójú méjì wọn ẹlòmíì nu yín ọlọ́mọ yẹn pé ìyàwó rẹ̀ ẹ̀kọ́ fi ti kó bá wọn ẹni ẹlẹ́ni àwọn ọmọ yín àtàwọn ìyàwó ń bi àbòsí torí pé kí ni ìhùn ní máa gbé àbòsí lẹ́sẹ̀ àbí kọ́lọ́wọ́n bá aláàkó bínú súntàn ọ̀rọ̀ arákùnrin yìí kọjá bẹ́ẹ̀ ṣe ń rò ọ̀rọ̀ rẹ̀ kọjá bẹ́ẹ̀ ṣe ń rò Jamiu Adégúnwà ti balẹ̀ jẹ́ gẹ́gẹ́ bí àwọn bàbá wọn náà ṣe balẹ̀ jẹ́ kò sì sí nǹkan tó ń sún wọn débẹ̀ lórí pọ́n fẹ́ gbógun tàwọn alùsùnnà yìí ni àwọn wọn ń jàjà ìjà afọ́jú wọn ní lajú bí èèyàn bá fẹ́ báyàn jàjà máa ẹni tó bá nílà káyè tọ́lọ́run bá aláàfẹ́ ṣàánú bẹ́ẹ̀ nìyẹn bá ń bẹ lórí nǹkan tó ṣe ń pé kí ni ó jẹ́ nǹkan tó yẹ kó lè ṣe ẹ́ láǹfààní tó jẹ́ nǹkan tí ọgbọ́n lè ráǹfààní níbẹ̀ pé dáadáa ní nǹkan yìí ẹni tó bá gbọ́n yóò tiẹ̀ sì pretend ẹja sì padà tì for now àwọn eléyìí kódà kí wọ́n rí ikú tó fẹ́ pa wọ́n báyìí ikú tó fẹ́ pa wọ́n kó wá jẹ́ pé ẹni tí wọ́n ń bájà lọ́tọ́ wá ikú fẹ́ pa ẹni bí wọ́n ẹ̀jẹ̀ ó pa wá bí kì í bá ń ṣe bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ captain kí ni Jamiu Adégúnwà fi ń sọ pé kán fòun lẹ̀ o kán fòun lẹ̀ kán má dá sí captain ò kó bá wọn captain ò ṣe kíní kan pẹ̀lú ẹ̀rí tó dájú captain òun ń ṣọ̀daràn níjọba rán lẹ́wọ̀n kọ́lọ́mù bá aláà kó bá wa gba tútú bá brọ́dà yẹn kó bá wa tún ṣe lẹ́ni rí délẹ̀ jù báyìí lọ tọ́ra àmọ́ kan kò ń ṣọ̀daràn níjọba ẹni tó ṣe nǹkan gan gbàgbé ohun tóun ṣe yìí ohun òrò kóun lè rojú rẹ Ọlọ́run lòun ṣe ń túbà ẹ̀yin kìíní yìí sì ń jáde ẹ tí wọ́n ń gbè lẹ́yìn ẹni tó ṣe ń gbé kíni ọ̀daràn tó daràn tiẹ̀ tó ju ti captain lọ ọ̀daràn tiẹ̀ ọ̀ràn tiẹ̀ ju ti captain lọ fa abẹ́yìn ọmọ ni captain nínú ẹ̀ṣẹ̀ ti àwọn èèyàn ló ṣẹ́jù èèyàn sí èèyàn ó sì ti bẹ̀bẹ̀ ó ti tú bàbá ẹ̀ kọ́lọ́run bá kójọ ó gba àwọn ẹni tó bá ṣẹ̀ kọ́lọ́run bá jẹ́ kọ́ lè ṣàmójú kúrò fún láyé mi báyìí ẹ̀ṣẹ̀ tóun fi bẹ́ẹ̀ ṣe Ọlọ́run kò fẹ́ ẹ̀ tó ti yìí tí Jamiu ṣe lọ́hùn torí pé kí ni Jamiu ó ń bọ́ lọ́hùn ṣe kàngbà Ọlọ́run bá sọ nǹkan Jamiu ní kò rí bẹ́ẹ̀ Ọlọ́run bá ló rí bẹ́ẹ̀ ó ní kò rí bẹ́ẹ̀ Ọlọ́run bá ní kò rí bẹ́ẹ̀ ó ló rí bẹ́ẹ̀
Ọlọ́run bá Allah ní ànábì Ádámù ànábì òun ni Jamiu òun ní kì í ṣe ànábì. Ọ̀rúnmìlà ẹlẹ́bọ ni olóòṣà ni kèfèrí ni Jamiu ní kì í ṣe kèfèrí ó ní mùsùlùmí ni àbí kí ni túmọ̀ pé ànábì Ọlọ́run l'Ọ̀rúnmìlà. Gbogbo ẹmbásì ti ṣe kan gbàgbọ́ Ọlọ́run ẹ̀yin náà àfi bẹ́ẹ̀ báyìí mo ẹni tí kì í ṣe mùsùlùmí gan mọ̀ ṣùgbọ́n torí àbòsí àti pé Ọlọ́run bá Allah ti ní kọ́pọ̀lọpọ̀ summun bukmun Ọlọ́run bá Allah ti di ojú ọ̀pọ̀lọpọ̀ yín ó ti dín létí kò sí bẹ́ẹ̀ fẹ́ gbọ́ òdodo àfi tọ́lọ́run bá Allah bá ṣe tán àti ṣàánú yín. Torí náà àwò lásìkò púpọ̀ láti bàjẹ́ àkíyèsí tá a fẹ́ pè yín sí òun náà nílé lẹ́yìn tó ṣe yín pé láwọn tó ṣe yín pé tọ̀ wọ́n mọ irú aburú wọ́n mọ bá burú Jamiu Adégúnwà bó ṣe tó láwọn aláìmọ̀kan àwọn aláìmọ̀kan tó ṣe yín pé tọ̀ àwọn mọ bí aburú arákùnrin ṣe tó. Bákan náà ìkìlọ̀ fún gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé níwọ̀n bá wọn lélẹ̀ ẹ lọ ṣọ́ra yín kó tó di pé ìbínú Ọlọ́run bá aláàdé ṣe ti rí ó ṣe é ṣe nílé ayé mi báyìí kódà ẹ lè lórí kẹlọ ráwọn oníwèé ìròyìn kẹra page àbí pages paper lórí ìwé ìròyìn kẹ kọ síbẹ̀ Jamiu Adégúnwà o kìíní kan o ìgbà kan wallahi thumma wallahi gbogbo ohun tẹ́ ń ṣe yìí ò lè ní kí Jamiu rọ́rọ̀ lálùkẹ́ ọmọ àfitọ́lọ́wọ́n bá aláàbá ṣetán àti ṣàánú rẹ̀ kó lè rọ́nà lọ lálùkẹ́ ọmọ níbi ohun tó ti ṣe fáwọn èèyàn. Ó parọ́ zina mẹ́yàn òun mo sọ lẹ́ẹ̀kan ó parọ́ zina ó pa mẹ́yàn ó pèèyàn lápáyàn ó pèèyàn lóní jìbìtì ní ohun tí ò rí bẹ́ẹ̀ báwo ni irú ẹni bó ṣe rọ́nà lọ́wọ́jọ́ Ọlọ́run bá Allah abẹ́ ẹrù bọ́ Ọlọ́run bá Allah ayé alábòsí bí ẹ̀yin èèyàn rádaràda yìí torí èèyàn rádaràda ní nǹkan tó kéré jù nù nǹkan tí mo lè fi qualify yín nìyẹn ẹ̀ ń ṣe èèyàn gidi gbogbo ẹ̀yin tẹ́ ẹ tò sí mẹ́rin lánàá tẹ́ bá ní ẹni kan èèyàn kan náà wá ń sọ̀rọ̀ èyí tó ń ṣe léṣe lọ́wọ́ awábi tán ti ṣe léṣe gan ti àfẹ́ rí àwa àfẹ́ rí tẹ́ gbé kámẹ́rà ẹ̀ wọ́n ṣe kìíní kan ìgbà kan àwo kan ẹ̀yin náà ẹ gbọ́nú ọ̀rọ̀ ẹni yẹn ṣé bó ṣe yẹ kéèyàn èmi ò máa ń tó wá rí ìsìn máa ń tó ìmọ̀ bí wọ́n ti wá ìmọ̀ kankan but inú ọ̀rọ̀ yín gan lẹ̀ máa múra yín lẹ̀ fáwọn èèyàn kò bá dákẹ́ wọ́n máa sọ̀rọ̀ inú ọ̀rọ̀ ẹni yẹn tẹ́ bá gbọ́rọ̀ rẹ̀ ẹ gbọ́ tó sọ pé nígbà táwọn ẹni yẹn wọlé wọ́n ń béèrè pé ń bo ni ustazi wà ustazi àwọn òun ò dáhùn ọmọlúàbí èèyàn tó jẹ́ ipò ọmọlúàbí ni tí wọ́n sì kọ́ rí tẹ́kọ̀ọ́ Islam wà lára ẹ̀ tẹ́kọ̀ọ́ ẹ̀sìn gidi wà lára rẹ̀ ó mọ̀yàn rí kódà kó jẹ́ wípé àwọn ẹni yẹn gan kódà kó jẹ́ wípé kí ni wọ́n wá kó jẹ́ ọmọ ọ̀tá ni wọ́n múra bí èèyàn gidi wọ́n ṣàgbófinró tí wọ́n béèrè lọ́rọ̀ ẹ̀ pé lágbájá ń kọ́ àwọn ó dá wọn lóhùn pé ṣé kò sí o láti bó o kódà kó jẹ́ páyà rẹ̀ ń já tí wọ́n ti béèrè pé lágbájá ń kọ́ ẹ má bínú láti bó ni ṣé ò sí o wà ló dá wọn lóhùn ó wá ní àwọn akóbítì fún ẹ bóyá òròmí wọ́n wá bẹ̀ wá play game ni wọ́n kóbítì fún ẹ pẹ̀lẹ́ ọlọ́run bó wó ẹ̀sàn nínú gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ẹ̀sìn ṣe ẹ má tẹ̀lé arákùnrin Jamiu Adégúnwà yìí o gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀sìn tẹ̀lé lórí àbòsí àtẹni tó wá láta tán àtẹni tó wá láti ibi tí ò bá tán àtẹni tó wá láti kíní kan tí gbogbo yín wá ń tẹ́wọ́ àbòsí àyẹ̀dá wá ń ṣe kí lọ́ ti ń pè ẹ lọ páyà ọlọ́run ọba kí ìdájọ́ ọlọ́run ọba Allah tó dé ẹ ń bá ń ṣe irú ohun tí Jamiu Adégúnwà ń ṣe yóò lè látúbọ̀tán ìpè kọ́ ẹni bá ń ṣe irú ohun tí Jamiu Adégúnwà ń ṣe kò lè ní àtúbọ̀tán tó dáa wallahi kò lè látúbọ̀tán tó dáa ẹ bá ń ṣe ohun tí ń ṣe irú ohun tí ń ṣe kò lè látúbọ̀tán tó dáa wallahi ọ̀rọ̀ mi kọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba Allah ni èèyàn kan ò ní máa ṣe bárakùnrin ṣe ń ṣe kó rújú rí ọlọ́run ọba Allah àfi tẹ́niyẹn bá túbá àfi tí ẹniyẹn bá túbá nìkan ẹni tí ń ba àwọn èèyàn jẹ́ kiri lórí pé wà táwọn èèyàn jọ ní gbólóhùn asọ ẹjọ́ ní àwọ̀ tó bá wá ṣe bẹ́ẹ̀ tán ó wá máa parọ́ nígbà tí ò tí lẹ́yìn tẹ́ ẹ̀yìn àti ní wọ kòtò kẹ́ padà yìí tí ò tí ní lẹ́yìn rẹpẹtẹ báyìí òun gan fúnra rẹ̀ tó bá ṣe ń gbà yẹn yóò tún tètè lọ bá wọn ẹni lẹ́yìn yóò máa bẹ̀ wọ́n àbí kó máa kọ́ wọn àbí kó máa ṣe kínní nígbà tẹ́yìn àti ní dénú kòtò tẹ́ padà abánidá tí kì í bá ní débẹ̀ nígbà tẹ́ ẹdẹni tí ń tẹ̀lé ìbáyìí sìn ló wá ń gbogbo lórí pé yes nǹkan tó ń ṣe kìíní kan ìgbà kan tó tún ráwọn èèyàn yá lówó tó yá lówó ẹ̀rí tó ráyìn èèyàn dáwó fún lórí àbòsí ẹ̀rí ọjọ́ wo lẹ fẹ́ ṣe lè dá ọjọ́ wo lẹ fẹ́ ṣe lè dá ẹ̀ẹ̀dẹ̀ páyà túbọ̀ fún ẹ̀ẹ̀dẹ̀ páyà ọjọ́ fẹ́ pàdé Ọlọ́run bá yín nù sáré tọ́lọ́run tẹ́ pàdé Ọlọ́run bá yín lẹ́sẹ̀ gbèjì ẹ páyà Ọlọ́run bá ẹ páyà Ọlọ́run bá ayé kọ́ ló mọ̀ wallahi ayé kọ́ ló mọ̀
wallahi ayé kọ́ ló mọ̀. Àwa kì í gbè lẹ́yìn ara wa lórí àbòsí, onísúnnà kì í gbè lẹ́yìn èèyàn lórí àbòsí, wallahi kò ń ṣe tẹnu. Ọmọ ìyàwó oníyàwó mẹ́ta tòun tí wọ́n ṣe fún wọn, ṣé mi ò sọ lọ́jọ́ sí nígbà tí mo ń sọ̀rọ̀, ṣé mo ò sọ pé ọmọ ìyàwó oníyàwó mẹ́ta o nǹkan bẹ́ẹ̀ mo gbà fà lámọ̀ràn níwọ̀nba, mo ti sọ lọ́jọ́ náà lọ́mọ ní gbogbo àwọn tẹ̀ ń wo yẹn àwọn òun ṣẹ́ni tí máa ń kóra wa jọ síbi kan lórí àbòsí. Ẹlòmí ò rẹ̀ ẹlòmí rí sójú báyìí nínú gbogbo wa, wallahi ẹlòmí ò rẹ̀ ẹlòmí sójú rí báyìí gbé oníyàwó mẹ́ta o bóyá òun rí o àfà Saheed Shittu o kọ́lọ́mọba aláàbá ṣàlékún dáadáa fáfá yẹn náà, bóyá òun rí o àbí àfà Kutubi o bóyá èèyàn rẹ̀ kan rí, ẹlòmí ò rẹ̀ ẹlòmí rí nu wa, ṣùgbọ́n òdodo sọ wá pọ̀. Ẹni tí sì ń kọjá àlánú wa à ń bára wa sọ̀rọ̀, kí ló dé tẹ́yìn kì í bára yín sọ̀rọ̀, kí ló dé tẹ́ pálábò sí òbílẹ̀ jẹ́lẹ̀ yìí tó yẹ pé èèyàn ò bá máa ṣe ohun tí ò dá lọ báyìí ẹ̀kọ́ wo fáìlì yín ni níbo ló tò sí, ṣọ́dọ̀ àwọn tiwa ni àbáwọn tí kì í ṣe tiwa, bá ìjọ́dọ̀ àwọn tí ò ń ṣe ti yín ni tọ́ ó yá ẹ bẹ̀rẹ̀ sí ńlẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí ń kó fún ẹpá yẹn Ọlọ́run bá. Inú ìjókòó tí mo wáyé kí n tó dìde ń bí yín sì pé ọmọ ìyá wa àfọ oníyàwó mẹ́ta àmúdáfìrà yín sì pé wọ́n sákèsì lórí nǹkan kan kẹ́ ẹ lè mọ̀ báwo ń ṣẹ̀yìn, ń pè é sákèsì oníyàwó mẹ́ta máa pè wọ́n sákèsì lórí nǹkan kan tó ṣe ń kó pàtàkì. Ṣùgbọ́n àwa ṣe rí lélẹ́yìí, ẹ̀yin lẹ máa ń gbè lẹ́yìn ara yín lórí àbòsí, ẹ̀yin lẹ máa ń gbè lẹ́yìn ara yín lórí ọ̀tẹ̀, ẹ̀yin lẹ máa ń gbè lẹ́yìn ara yín lórí tẹ̀m̀bẹ̀lẹ̀kún tí ò sì dá. Gbogbo ẹni bá fẹ́ ní àtúbọ̀tán tó dáa, bí èèyàn kan bá ń ṣe nǹkan tí ò dáa, wallahi òun láti pè sákèsì, kódà kó jẹ́ bàbá rẹ̀, kódà kó jẹ́ ìyá rẹ̀. Kí l'Ọlọ́run bá Allah sọ? Ọlọ́run bá Allah ní la tajidu qawman yu'minuna billahi wal yawmil akhir yuwaduna man hada Allah wa rasulahu. Ọlọ́run bá Allah ní walau kanu aba'ahum aw abna'ahum aw ashiratahum. Ọlọ́run bá Allah ní ní rí àwọn ìjọ kan o tó ṣe pé wọ́n ní ìgbàgbọ́ ní Ọlọ́run bá Allah àti ọjọ́ ìgbéni al-qiyamah pé ìṣirò ń bẹ àṣegbé ò sí, yuwaduna man hada Allah wa rasulahu, kó wá mú lọ́rẹ̀ ayò ẹni tó ṣe ń pé ń ṣe Ọlọ́run bá Allah àtòjíṣẹ́ Ọlọ́run bá Allah. Ìhun tẹ́hun tó ń jẹ́ ká mọ̀ pé ìyẹn ń ṣe olùgbàgbọ́ òdodo ẹ̀ ń ṣe tó nígbàgbọ́ náà kẹ́yà nígbàgbọ́ k'Ọlọ́run bó gbé wá dìde, nígbàgbọ́ pé ṣirò ń bẹ lẹ́yìn ikú. Ọlọ́run bá Allah ní ní rí àwọn ìjọ kan tó nígbàgbọ́ náà Ọlọ́run bá Allah àtòjíṣẹ́ rẹ̀ kí wọ́n mú lọ́rẹ̀ ayò ẹni tí ń ṣe Ọlọ́run bá àtànábì rẹ̀. Ọlọ́run bá ní walau kanu aba'ahum, kódà kó jẹ́ pé ẹni yẹn bàbá wọn ni, tó bá yẹ kí bàbá yín gan ni Jamiu Adégúnwà gan lórí àbòsí tó ń ṣe yìí, bẹ́yìn bá jẹ́ ní ire kò yẹ kẹ́ mú lọ́rẹ̀, bẹ́yìn bá júlù payà Ọlọ́run bá tó nígbàgbọ́ náà Ọlọ́run bá Allah tó nígbàgbọ́ nínú al-qiyamah Ọlọ́run bá Allah gbé wa dìde, ìṣirò ń bẹ ní tẹ̀lé ru ẹni báyìí. Ẹni tó ṣàbòsí èèyàn, ó ṣàbòsí onílé, ó ṣàbòsí àlejò, ó ń bá àwọn èèyàn jẹ ní gbọ́rọ̀ ẹnu rẹ̀ báyìí kẹ́ mọ̀ pé ní àmì jẹ́ ní Ọlọ́run bá kùn sí lára rẹ̀, ní gbọ́rọ̀ ẹnu ẹ̀ kẹ́ tó gbọ́rọ̀ ẹnu ẹ̀ láàrin ìṣẹ́jú márùn-ún àwọn ni wọ́n ń gbọ́rọ̀ ẹnu gan-an, but kò lè ṣe kó má rí bẹ́ẹ̀, kò lè ṣe kó má rí bẹ́ẹ̀ torí pé Ànábì sallallahu alaihi wasallam sọ Dajjal olójú kan òpùrọ́ tí ń bọ̀ wá pera rẹ̀ lọ́lọ́run fáwọn èèyàn, ó ń ṣe Ọlọ́run bá sallallahu alaihi wasallam tí Dajjal bá dé ààrẹ ni tí ó tẹ̀lé, kí ló túkù ààrẹ ẹni tí ó tẹ̀lé Dajjal olójú kan òpùrọ́ pa tó máa sọ pé òun Ọlọ́run lòun, àwọn èèyàn ó tẹ̀lé, wọ́n èèyàn má gbélé tẹ̀lé Dajjal tó ń gbà pé òun lọ́lọ́run kí ló kù. Gbogbo àwọn tí wọ́n ń balẹ̀ Ọlọ́run bá jẹ́lẹ̀ ní social media ló tàṣírí ọ̀pọ̀lọpọ̀ tẹ́fì máa gbé so ayé tó kù tá ń lò ń sí rè ẹ̀rẹ̀ èèyàn tí ó wà sórí social media láti wá ṣe nǹkan tó ṣe ní pé kò yẹ kó rí ẹranko gan tẹ̀lé, ẹranko tí ò ní làákàyè kò yẹ kó rí kankan náà àwọn ẹranko tẹ̀lé, tọ́mọ èdè nìyí ó sì máa dà tẹ̀lé. ẹ wà máa wọ pé níbo làwọn lè sọ làákàyè wọn sí, níbo làwọn lè sọ làákàyè wọn sí. bá ṣe táà ní bá jáde lénìí tó wá open page tí ń bẹ lórí social media, ẹ má jẹ́ ó yà yín lẹ́nu, èrò àṣetọ́nù yóò pọ̀ ju tàwọn ẹni tí ń pèpè lọ bí tọ́lọ́run lọ. ẹkùn tí ẹ nídìí kò dìgbà tó bá wáyé bá open social media, kò dìgbà tó bá ṣe open social media àyà ní page lórí Facebook. ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí ń bẹ láyé ń sìn ọmọ ẹ̀yìn kí ni wọ́n ní eléyìí ìlànà ìṣúlẹ̀ ẹwọ ẹjá ọkọ̀ ṣayé ká tó ṣọ̀run, ṣe báwọn náà ló pọ̀ jù náà àwọn èèyàn. bí kì í bá ṣe bẹ́ẹ̀ ni irú Jamiu Adégúnwà yìí Ọlọ́run bá ń sọ nínú àyà tá à ń kó tì lọ yẹn pé ẹ̀ ní rí èèyàn kan la tajidu qawman yu'minuna billahi wal yawmil akhir, ẹ̀ ní rí èèyàn kan tó nígbàgbọ́ náà Ọlọ́run bá tọ́jọ́ ń gbẹ̀dẹ̀ kíyámà kó wá mú lọ́ọ̀rí ayò ẹni tí ń ṣe Ọlọ́run àtànábì rẹ̀, kódà kó jẹ́ bàbá rẹ̀ lẹ́ni yẹn, kódà kó jẹ́ pọ́mọ rẹ̀ lẹ́ni yẹn, kódà kó jẹ́ páwọn ẹbí rẹ̀ lẹ́ni yẹn. Ọlọ́run bá Allah ní ulaika kataba Allahu fi qulubihimul iman, ẹ̀ ní wọn kí wọ́n múrú ẹni bẹ́ẹ̀ lọ́ọ̀rí ayò. Kí ló fà á tó fi rí bẹ́ẹ̀? Ọlọ́run bá Allah ti fi ìgbàgbọ́ tó yẹ kóró sọ́kàn àwọn ẹni ẹni.
gbogbo ẹni tẹ́ bá rí tí ò tẹ̀lé Jamiu Adégúnwà tó gbà nínú àwọn ẹni tó ń tẹ̀lé gan tọ́rọ̀ báyìí wá ń ṣẹlẹ̀ tó wá eléyìí ò ń ṣe nǹkan tá a lè máa rí mẹ́ni Ọlọ́run ulaika kataballahu fi qulubihimul iman àwọn ẹni Ọlọ́run bá aláàtí kọ ìgbàgbọ́ tó yẹ kóró sọ́rọ̀ ẹ̀mí wọn Ọlọ́run bá aláàbẹ̀ ṣàánú wọn wa ayyadahum bi ruhin min Ọlọ́run bá aláàtí wá fi ẹ̀mí tó lálàáfíà Ọlọ́run bá fi gáìdì ìmọ̀ nìyẹn fún wọn ẹ̀rí gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Jamiu lórí àbòsí ohun tẹ́yìn ò ní nìyẹn Ọlọ́run bá aláà ò ṣe ìmánì fún yín Ọlọ́run bá aláà ò protect ẹ̀mí kúrò ní aburú Ọlọ́run bá aláà ní ulaika kataballahu fi qulubihimul iman wa ayyadahum bi ruhin min Ọlọ́run bá ní wa yudkhiluhumul jannat Ọlọ́run bá aláà ní àwọn ẹni yìí òun là á fi wọ àlìjánná tahtiha al-anhar èyí tá kéré mọ́dún ṣọ́n bẹ́ẹ̀ radiyallahu anhum wa radu anhu àwọn ẹni Ọlọ́run bá aláàtí yọ́nú sí wọn náà yọ́nú sọ́lọ́run bá gílọ́run bá sọ ulaika hizbullah àwọn èèyàn lọ́mọ ogun Ọlọ́run ẹni ayọ̀ Ọlọ́run gbogbo ẹni tẹ́ bá ti rí nínú àwọn tó ń tẹ̀lé Jamiu Adégúnwà bọ̀ tó ń tẹ̀lé tó wọ́n rí gbogbo wọn ràn tí ń ṣe tí wọ́n máa ń yọ lẹ́yọ kọ̀ọ̀kan pé irú èèyàn wo lélẹ̀ irú èèyàn wo lélẹ̀ irú èèyàn wo lélẹ̀ Ọlọ́run bá aláà ní ulaika àwọn ilé ìlẹ́njẹ́ pé kí ni o Ọlọ́run bá aláà ó ṣe ní kí ni o ẹni ìmọ̀nà àwọn ilé ní Hizbullah ọmọ ogun Ọlọ́run ọba ìjọ Ọlọ́run ọba làwọn yẹn àwọn tó Ọlọ́run bá fẹ́ ṣàánú làwọn yẹn ẹ̀rẹ́ yìí ìdàkejì tẹ́ ń tẹ̀lé lórí àbòsí ẹ̀rí ẹ̀yin lọ ta Ọlọ́run ọba ìhun tá tù ìdàkejì ẹ̀yìn ni pé ẹ̀yin ọ̀tá Ọlọ́run ọba lẹ́yìn torí pé ẹ̀ ń tẹ̀lé Mr. Jamiu tó ní káwọn èèyàn lọ máa jajá lọ́dún bí inú àwọn ẹni tó ṣẹ̀ lọ́dún bí bóyá bí 4 years ago lágbé èèyàn wá ságége wá mí báyìí àwọn Sheikh wa Sheikh Ọmọdún Yunus nígbà tó ń sọ̀rọ̀ pé káwọn èèyàn máa jajá lágbé àwọn Sheikh wa wá ságége nígbà pé ẹ dákun èèyàn fáwa ẹjú wá bá wa ṣàlàyé fáwọn èèyàn ẹgbọ́ jájá ìjẹ náà ká tó bẹ̀rẹ̀ sí ń jẹ́ kó tó di fáwọn ẹni bá yí àwọn èèyàn jẹ́ tán wọ́n bọ̀ ọ̀run àwọn èèyàn jẹ́ tá gbé àwọn àfáà ìwà kan wá bá wa ṣàlàyé gbogbo ohun tó ń ṣe yìí kò sí láìfí ń bẹ̀ àbí kò sí láìfí ń bẹ̀ mọ́tò rẹ̀ ni wọ́n lọ fi gbó níyàwó mẹ́ta nílé rẹ̀ mọ́tò rẹ̀ tí wọ́n fi yà jẹni ẹlẹ́ni tí wọ́n ṣe léṣe lórí àìṣẹ̀ṣẹ̀ kankan ilé náà kò ṣe nǹkankan ẹ páyà Ọlọ́run ọba ayé mà kọ́ ló mà ìdájọ́ máa ń bẹ ìṣirò máa ń bẹ a máa rojọ́ ikú máa sún mẹ́ni kọ̀ọ̀kan wá àmà mọ̀gbà tí ó já bí i ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí lè fọwọ́sọ̀yà pé lè ní oṣù bá ń láyè ẹ̀já páyà Ọlọ́run ọba kò máa sígbà tí kò máa sásìkò tí kò lè wọlé bọ́tọ́ ni kó tó di pàbámọ̀ ò ní bá mọ́ ìṣẹ́tẹ́ lè ṣe nǹkan ayé ẹ máa ṣe ẹ̀sìn Ọlọ́run ọba bẹ́ẹ̀ lẹ́yìn tó pera rẹ̀ pé òun mọ̀ nǹkan kan òun ń ṣàfà ẹ̀yin náà sì rí ó fẹ́ kan kankan sí músmús ní ṣọ́rọ́tù músmús lẹ́yìn tó ti sọ fún yín pé òun ń ṣàfà ẹ máa ní ustaz ṣe kìíní kan tó ti jẹ́wọ́ ara rẹ̀ fún yín ṣùgbọ́n ẹ̀sìn Ọlọ́run ọba ò pàtàkì sí yín ṣó ṣe é ṣe kí kankan ní fẹ́ ránṣọ kéèyàn kan máa sọ nígbà bóun ṣe wà yóò fọkanáísà lòun táyà lòun fẹ́ o fọkanáísà lòun táyà lòun ṣe bọ̀ òun ti kọ́ télọ̀ rí bí ọdún mélòó kan sẹ́yìn kẹwàá ní àdọ́dọ̀dọ́dọ́ aṣọ yìí ẹ̀yin lẹ́bàá wa rán sí ó yẹ kẹ́ ẹ̀ ṣì mọ́ṣẹ́ ẹ̀ lè gbàgbé gbogbo iṣẹ́ ẹ̀yin lẹ́bàá wa rán kẹ́ wá rán tó ẹ̀mọ́ Ọlọ́run kó lùmọ̀ nípa nǹkan yẹn kẹ́ ẹ̀ lè ṣe bẹ́ẹ̀ kí ló wá dé tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ń pa ẹ̀sìn Ọlọ́run bá lọ kí ló dé tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ń pa ọ̀run yín kí ló dé tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ń pa fún sàárè yín kí ló dé tẹ̀ ń ba tara yín jẹ́ kí ló dé tẹ̀ ń ba tara yín jẹ́ lórí ìtọ́lọ́run ẹ wo adúrú àṣírí tí captain yẹn tó tú ẹ wo adúrú plan tí wọ́n ní fún ọmọ ìyàwó oníyàwó mẹ́ta fún Malam Yusuf Adépọ̀jù bàbá ń bàbá kí lẹ̀ ṣe bàbá náà kí lẹ̀ ṣe wọn kí ni wọ́n ṣe gan-an ní kí ni ohun tí àáfàá yẹn Malam Yusuf Adépọ̀jù kí ni ohun tí wọ́n ṣe fún Jamiu Adégúnwà kí ni wọ́n ràǹgbà rẹ̀ tí ìpètèpèrò àbòsí ìfẹ́ bàtẹnijẹ́ wá dé lẹ́bù yìí kí ló dé ebi mùsùlùmí ló pera rẹ̀ bí èèyàn bá ti ẹ̀ṣẹ̀ èèyàn mùsùlùmí yóò níbi tẹ́ èèyàn ó bínú dé èèyàn ó ní ìgbàgbọ́ pé ìṣirò ń bẹ lẹ́yìn ikú pé ẹni tó ṣe nǹkan tí tó ṣe báyìí fún tọ́ ọmọ fa lọ́nà lọ́wọ́ ẹ̀yìn yìí ṣe bẹ́ẹ̀ ni kámẹ́tẹ̀ tí wàá sọ pé ẹni tí ò ṣe nǹkan kan wọ́n á lọ pètèpèrò pọ̀ ẹ wo irú plan tí wọ́n fẹ́ plan in fact mi mọ bí ìfẹ́ ṣe àwọn ọmọ tàbí kéèyàn káwọ́ sókè fún ní pé international ẹni ibi lẹ́yìn ẹ̀yin ti gba gbogbo páálí lórí iṣẹ́ ẹbí ok ta ni ó lérò pé irú plan tẹ́ fẹ́ plan pé ẹ fẹ́ invite oníyàwó mẹ́ta ẹ fẹ́ invite Malam Yusuf ẹ̀rí ẹ fẹ́ invite wọn kíjà parí ta ni ó lérò pé irú aburú tẹ́ fẹ́ ṣe nìyí
torí bá ní àwọn ènìyàn ṣe rí èyí tí àwọn oníyàwó mẹ́ta ń sọ pé kò lè parí bí nǹkan má bẹ̀ wọ́n kíní kankan èmi mọ̀ pé rọ ni kì í ṣe pé wọ́n ń parọ́ o ṣùgbọ́n bí nǹkan yẹn ṣe rí lára wọn bó ṣe rí lára oníyàwó mẹ́ta ní ṣe ń sọ onísúnnà mùsùlùmí gidi kò sí ní ó ṣe jẹ́ bí nǹkan máa ṣẹlẹ̀ ọjọ́ kan làáfà kọ́ lè máa katira náà wọ́n pé àwọn sálàfù wa náà nǹkan tó ju yẹn lọ́ṣẹ̀lẹ̀ táàfọ́ ti sọ pé mo yọ́nú sí bọ̀bọ́rọ̀ yẹn ṣe rí lára wọn ni wọ́n ṣe ń sọ yẹn so irú ẹ̀ náà ni pé tẹ́ ẹ bá invite àwọn àfáà yẹn wá pé kán parí ìjà tí wọ́n fi wá àwọn ẹ̀mí wọn ò jẹ́ra ẹ̀mí wọn ò bàjẹ́ báwo lẹ́ ṣe invite èèyàn pé kó wá kẹ́ parí ọ̀rọ̀ kẹ́ parí ìjà wọ́n fẹ́ wá ẹ wá sọ pé tó máa ti wá kán wá mú wọn kalẹ̀ páwọn náà rán arákùnrin yẹn ń ṣe àwọn tó kù náà tí wọ́n rán captain iṣẹ́ ibi lélẹ̀ subhanallah èmi gbèdè in fact tí ó bá yẹn pé kéèyàn gbèdè fún ọgọ́ lè túbọ̀ ṣíríkì kí ló pẹ̀ lẹ́rìn ó tọ́ ni tó bá yẹn pé kéèyàn gbèdè fún ọgọ́ lè wá túbọ̀ kọ bí gan gbogbo ara fún yín ẹ̀yìn yín ẹ ti gba degree nínú iṣẹ́ bí kí ló dé kí la gbé kí la jù kí ló dé ok ní ìsinmi àyẹ̀sìn tẹ́ bá wá rán Malam Yusuf Adépọ̀jù tó bá yẹ pé pètèpèrò yín Ọlọ́run bá aláà ní kó rí bẹ́ẹ̀ tẹ́ wá rán wọn lọ bí tẹ́ fẹ́ rán wọn lọ tẹ́ rán oníyàwó mẹ́ta lọ bí tẹ́ fẹ́ rán wọn lọ ok ṣé ní ìsìn ó wá túmọ̀ sí pé dáwà ti wá stop iṣẹ́ Ọlọ́run bó lè stop wallahi kò lè lékún kankan nù nǹkan tọ́lọ́run bá aláà ti ní kò ní jẹ́ ti wallahi tẹ́ bá ṣe bẹ́ẹ̀ bọ́ ẹ̀yin ò mọ̀ ẹ̀ mọ̀ torí pé kí ni ẹkọ̀ ń lo láìfún yín nílò tí ó yàtọ̀ sí tàwọn ọmọ gáràjì ṣe tí níta bá sọ pé ń lo láìfún yín nílò tàwọn ọmọ tí ó yàtọ̀ sí àwọn ọmọ gáràjì gan à ń rí dínkù àwọn ọmọ gáràjì ni ọmọ gáràjì mi láàánú jẹ yín lọ ọmọ ọ̀tá mi tó ń gbó igbó da kéèyàn jọmọ ọ̀tá nǹkan burúkú ni ṣùgbọ́n náà àwọn ọmọ ọ̀tá mi ẹ̀ ti ń mú gbó tí ń ṣe rádaràdá kiri àdúgbò ìmí inú wọn láàánú ó dáa jù yín lọ torí pé ọmọ táàmì kó tó lè ṣàbòsí kódà ọmọ táàmì tó bá rí pé wọ́n ń ṣàbòsí fi hàn kan títí gan yóò bọ́ lálẹ́ pé kíní pọ̀ ẹ̀yìn yìí tẹ́ lè dájú dé lẹ́fù yìí ìjọba Nàìjíríà à ń bẹ̀ wọ́n irú ẹ̀yin báyìí tí wọ́n bá ń bá wa palẹ̀ mọ́ yín kò ń lẹ̀ bóyá lè wọn lálàáfíà ṣe ti rí ọ̀rọ̀ pé à níjọba gidi kò sí tó fà á ju pé kí ni bá a ṣe rí lọ́lọ́run bá aláà ṣe ń yàn ìjọba lé wa lórí lọ bá a ṣe rí inna Allah la yughayyiru ma bi qawmin hatta ìgọ́ yìí rọmọ bí àǹfúsìn ọlọ́wọ́n bó ní máa yí àwọn àlùmọ̀ kan padà títí tí wọ́n fi yí nǹkan tí ń bẹ lọ́wọ́n padà bá a ṣe rí òun lọ́wọ́n bá aláṣẹ yan olórí wa lórí àbòsí wa ti pọ̀ jù kárí òdodo tó clear ká sọ pé rọ́ ni ká sì rí rọ́ tó clear ká sọ pé òdodo ni Ànábì sallallahu alaihi wasallam ti sọ òun ṣe ọlọ́wọ́n bá aláà ní àsìkò kọ́kọ́ ń bọ̀ nínú àwọn àmì ìgbẹ̀yìn ayé ni alamadu sa'ati sughra àwọn àmì ìgbẹ̀yìn ayé tó jẹ́ kéékèèké ni pé àwọn èèyàn ó máa pe òpùrọ́ lólódodo àwọn èèyàn ó máa pe olódodo lópùrọ́ ṣé kò rí bẹ́ẹ̀ báyìí ṣé irú Jamiu Adégúnwà tó jẹ́ òpùrọ́ tó gba dìgírì ní òpùrọ́ ìkà ẹni bí irú eléyìí ló yẹ ká sì ra àwọn kan tí wọ́n máa jáde láti wá dìfẹ́ǹdì ẹ̀ wallahi ẹ̀ páyà Ọlọ́run bá Allah ẹ̀ páyà àtúbọ̀tán yín ẹ̀ páyà ọjọ́ tẹ́ pàdé Ọlọ́run bá Allah gbogbo ẹ̀yin tẹ́ kóra yín jọ síbẹ̀ yẹn lánàá tẹ́ wá ń tẹ́wọ́ àwọn stars wa àwọn wálé àmọ́ nǹkan tó ṣe tán ṣe akọ̀rí kí wọ́n gbìgbé wá wọ́n fọwọ́ bòbí kan àṣekínní kan ìkan tiẹ̀ tún kò tí àyà yuriduna liyutfi'u nurallahi bi afwahihim nurullahi Ládégúnwà nurullahi Ládégúnwà àbí zulmu shaitan ìmọ́lẹ̀ Ọlọ́run Ládégúnwà àbókùnkùn àṣetán Wallahi Ọlọ́run bá aláà má jẹ́ kí wọ́n fi tí ṣiṣẹ́ náà pọlọ yàn Ọlọ́run bá má jẹ́ kan fi dẹ́yìn gbogbo èèyàn tó rí ń bẹ lórí rẹ̀ kọ́ ló lọ́pọlọ so níparí ọ̀rọ̀ mi aláà ní lo àsìkò púpọ̀ bọ̀ á ti ń lò ju àsìkò tá a fẹ́ lò gan lọ lórí kọ́lọ́run bá aláà kó ṣàánú fún wa ni òun náà ni àmọ̀ràn fún ọmọ ìyá wa oníyàwó mẹ́ta àfáà Mudaththir Abdul Hakim kọ́lọ́run bá aláà kó túbọ̀ wá ṣe dáadáa fún yín Ọlọ́run bá aláà ló dé o mímọ̀ ṣe yín kọ́ o kì í ṣọgbọ́n yín kì í ṣagbára yín alhamdulillah ẹ̀yin náà sì mọ̀ bẹ́ẹ̀ bónísùn náà sì ṣe máa ń ṣe náà lélẹ̀ àwọn máa ń gbà a kì í ṣe gànràngànrà a kì í ṣe bíi pé tọ́ àwa la mọ̀ ṣe mímọ̀ ṣe yín kọ́ agbára yín kọ́ níwọ̀n afẹ́kẹ́ yín náà máa ṣọ́ àwọn ọ̀rọ̀ kan torí pé nígbà míì àwọn ọ̀rọ̀ kan náà wà tẹ́yìn náà máa ń sọ ọ̀rọ̀ yín lágbára gan ọ̀rọ̀ yín lágbára gan kò ju nǹkan tí ó yẹ kí n pé kí n tiẹ̀ gbìyànjú pé ká pè ká rí ìtsara wa kí n lè sọ fún yín lọ́bọ̀ mo fẹ́ jẹ́ káwọn eléyìí mọ̀ pé àwa máa ń bára wa sòdodo ọ̀rọ̀ o níbi tá a bá kù sí àwọn oníṣẹ́ àwọn tí máa ń gbè lẹ́yìn ara wọn lórí àbòsí wọn náà ní pé mo gbọ́ fídíò kan tẹ́ sọ̀rọ̀ kan
pé kò sí ẹni tí ó kó Jamiu yọ lórí nǹkan tó wà ń bẹ̀ yìí, kódà Ọlọ́run ọba gan ò lè kó yọ. Ọ̀rọ̀ yẹn tóbi gan. Ọ̀rọ̀ yẹn tóbi gan. Pé Ọlọ́run ọba gan ò lè kó yọ torí pé Ọlọ́run ọba ò kí ń gbè lẹ́yìn alábòsí. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ọba Allah ò kí ń gbè lẹ́yìn alábòsí. Ṣùgbọ́n tọ́lọ́run ọba Allah bá kó Jamiu yọ láyé, kò túmọ̀ sí pé Ọlọ́run ọba Allah gbè lẹ́yìn rẹ̀. Kò yé tọ́lọ́run ọba Allah bá kó Jamiu Adégúnyà yọ láyé, kò túmọ̀ sí pé Ọlọ́run ọba Allah gbè lẹ́yìn àbòsí. Ẹ̀rí kó sì jẹ́nu ìyà yẹn láyé yìí, òun ló dájú. Kọ́lọ́pàá gbé bóyá kó lọ ṣẹ̀wọ̀n, ó yé tó máa fi dé kórí òun náà pé Ọlọ́run ọba Allah ló ń sábà bí dáadáa fún, ó yé lò fún ọmọ ìyá wa captain. Ó ti yé tó bá máa fi dé Ọlọ́run ọba Allah lè ṣàánú rẹ̀ pé àṣé ọ̀daràn ńlá lòun, ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Kẹsì máa wò tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà, ó gba àwọn tí wọ́n ń tẹ̀lé ìyẹn tọ́lọ́run ti kádàrá orí bú mọ́ kò ní padà. Ọlọ́run bá lè tó Ọlọ́run bá ní iṣẹ́ tọ́lọ́run bá Allah fẹ́ yàn fún ní pé káwọn yẹn sọnù látara rẹ̀ kóhun wá padà mọ́nà tọ́lọ́run bá Allah bá fẹ́ bẹ̀. Sòtórí náà pé Ọlọ́run bá láàgùn ò lè yọnú ẹ̀yẹn, ọ̀rọ̀ yẹn tóbi gan láti lò láti fi bá Ọlọ́run bá Allah lò, ó tóbi gan. So ó tóbi gan. So yé Ọlọ́run bá Allah lè yọ, kò sì túmọ̀ sí Ọlọ́run bá Allah ṣàbòsí. So in tẹ́ fi sọ bẹ́ẹ̀ tí mo rò pé fi sọ bẹ́ẹ̀ òun náà ni pé ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀, ẹ̀ṣẹ̀ èèyàn sí èèyàn ni, àbòsí ló ṣe. Ọlọ́run wa subhanahu wa ta'ala sì rẹ̀ ọba tó ṣe yí pé kò ní gbé àbòsí téèyàn kan ṣe fẹ́yàn kan kó lórí ẹnìkan àbí pé pálábòsí gbẹ̀tọ́ àbòsí ẹni. Ẹ̀wà rí Ọlọ́run bá Allah lè kó yọ, oríṣiríṣi ọ̀nà Ọlọ́run bá Allah lè fi kó yọ. Nínú àwọn ọ̀nà tọ́lọ́run bá Allah lè fi kó yọ, òun náà ni tí mo ra mẹ́nu bà díẹ̀ yẹn, ó ṣeé ṣe kó padà yá. Ẹ̀rí bóyá tó bá lọ sí irú ibi tó ń lọ yìí, ìrìn àjò tó fẹ́ rìn yìí, kọ́lọ́run bá kó má ṣe ní point of no return fún àwọn abẹ́ Ọlọ́run tó bá lọ, kọ́lọ́run bá jẹ́ ó dé wá bá aláyọ̀ tàlàáfíà kórí ẹ̀ ti wá straight, ó ti yé. So ó lè jẹ́ tóun náà bá dé láti bẹ̀, bí ọmọ ìyá wa tó dé yìí, captain ọmọ ìyá wa nursing tí wọ́n dé yìí, bọ́lọ́run bá Allah ṣe ní káwọn padà, ó ṣeé ṣe kí Jamiu Adégúnyà náà padà. Kẹ́yìn wá wò gẹ́gẹ́ bẹ́yìn àti Malam Yusuf ṣe rò lẹ́nu jẹ́ tẹ́gẹ́ captain yìí ti túbá tó kiri tó àforíjì gbogbo nǹkan tó ṣe. So kẹ́yìn wá wò pé Jamiu Adégúnyà náà ti ṣe kí lọ́ ti ń gbé ó ti dẹnire, mo foríjì gbogbo nǹkan tó ṣe. Tẹ́ ẹ bá wá ṣe bẹ́ẹ̀ Ọlọ́run bá Allah náà ló kó yọ yẹn. Kò yé tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ Ọlọ́run bá Allah náà ló kó yọ yẹn tó ń di pé àbòsí yín ló ṣe. Ọlọ́run bá Allah ò sì ní gbé àbòsí yẹn, kò ní gbé nǹkan yẹn kó lórí rẹ̀ àfi kó yẹ pé kí ni pẹ̀lú yàn náà tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ Ọlọ́run bá Allah náà ló kó yọ yẹn. Ọ̀nà kan nìyẹn. So bákan náà àfá ẹ̀sìn ẹni tí ń katira tó jẹ́ ní súnnà ọkàn wọn rọ̀ ju bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn lọ, torí bó ṣe ń ṣe lára yín tó ṣe ń gbé bó bá ṣe mí náà mo lè ṣe jù bẹ́ẹ̀ lọ, òun lè ṣe ń sọ nǹkan tẹ́ ń sọ yẹn pé ẹ lè foríjì láìláì, ọkùnrin ní súnnà rọ̀ jù yẹn lọ. àfẹni tó bá jẹ́ pé bóyá kí n katira àbí kí n jókòó sí àwùjọ àwọn àfá gidi wá sí kan lẹ́kọ̀ọ́ gbọ́ lọ́jọ́ kan nínú àwọn sálàf tọ́lọ́run bá Allah tó yẹ kékeré o tírú yìí tó ṣẹlẹ̀ sí yìí tó ti ṣẹlẹ̀ sí jù yẹn lọ jákọ̀ ọgbẹ́ ẹ wo èmi náà fi mú ẹ fi wà lùjánà lọ́dọ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala. Ẹ wo ọ̀rọ̀ Abubakar Siddiq radiyallahu anhu àti kan náà sọ̀hábà nígbà tí ọ̀rọ̀ yẹn lọ Aisha radiyallahu anha ṣẹlẹ̀ tí wọ́n parọ́ zina mọ́ yẹn lọ Aisha. Ṣé ẹ mọ̀ pé ìkan náà àwọn ẹni tó ṣe ń gbé kó wọn fẹ́ máa rò lọ́kàn pé àbò rí bí àbí òrí bẹ́ẹ̀ tó ń dá òdún náà sọ̀hábì ànábì. Ṣé ẹ mọ̀ pé Abubakar Siddiq radiyallahu anhu kò bẹ́ẹ̀ ni yẹn ṣe dáadáa kódà táwọn Abubakar Siddiq gan ṣe bákan bákan lágbájá náà ṣóyé kó tó di pọ́lọ̀ wà aláwà sọ́yà kẹlẹ̀ pé ala tuhibbuna an yaghfira Allahu lakum ṣẹ́yìn náà ò fẹ́ kọ́lọ̀ bá aláà foríjẹ̀yìn náà ṣe yìí wallahu ghafurur rahim Ọlọ́run bá ọba ní kí aláàánú ni kí láwọn bá gbèsè dí kọ́rọ̀ láàánú ṣe olú ti tán nù. So mọ́kàn àwọn ẹni rẹ̀ ṣe rí nìyẹn, ọ̀rọ̀ Ọlọ́run bá kan ni wọ́n gbọ́, hadith ni wọ́n kà nǹkan kan náà àforíjẹ ni. So ibi tí mo ti lọ èmi ò plead fún Adégúnwà kì í sì jẹ́ nítorí ìpètè ẹ̀ṣẹ̀, kódà bẹ́ẹ̀ bá lẹ̀ ní gbà gan pé kí bẹ́ẹ̀ bá lẹ̀ máa gbà gan ó dàbí pẹ́yìn gan tọ́ ẹ má jẹ́ àṣeṣe ọba gígé. So kọ́lọ̀ bá aláà kó ṣàánú fún wa, torí náà a plead fún ọ̀daràn àwọn òun ṣe alábòsí, sóyè à ń ṣe alábòsí èèyàn bọ̀ láwùjọ tẹ lò gbólóhùn tẹ lò yẹn wípé kódà Ọlọ́run bá gun òun lè yọnu ìtókò sí ọ̀rọ̀ yẹn tóbi gan kódà ẹ̀rí pé hadith kan wá tánà ní sàrán sọ wípé èèyàn kan sọ pé lágbájá Ọlọ́run bò ní foríjì, lágbájá ọmọ náà ni, lágbájá kìíní kan ni, bó tẹ̀ pẹ́ ṣe ilé ẹ̀ṣẹ̀ tó ní ṣe pẹ̀lú ẹni ẹ̀sọ́ Ọlọ́run bá ní lóòótọ́
Ọlọ́run bó ní foríjì Ọlọ́run tọ́lọ́run bá aláwa ní tálẹ́ni tí ń fi mí tí ń gbé ìdájọ́ yà ní tálẹ́ni tí ń fẹ́ máa pàṣẹ àbẹ́ni tí ń fẹ́ máa yàn lémi Ọlọ́run bá aláàlọ́gẹ́ ní foríjì lágbájá ó dà mo ti foríjì òun mo ti ṣe wọ́n ní ọmọ náà so gba nǹkan iná lẹ́yìn náà mà so gbólóhùn yẹn mo mọ̀ pé ó ṣeé ṣe kárí àwọn ọmọ ìyá tí ó ti pè ń sákèsí lórí rẹ̀ bọ̀ àníṣe káwọn ilé ilé mọ̀ pa wà máa ń bára wa sọ òdodo ọ̀rọ̀ ẹ̀rí níta gbangba àti ní kọ̀rọ̀ àwọn ò dàbí àwọn tí wọ́n akọ́ra wọn jọ lórí àbòsí kọ́lọ́mbà aláàkójọ kó má ṣe fi àlùbáríkà sí èyí tí a sọ yìí a ti lo àsìkò ju bí a ṣe fẹ́ lò lọ abẹ́ Ọlọ́run subhanahu wa ta'ala kó fi àlùbáríkà sí ìwọ̀nba ìta sọ yìí kó sì gbà ní ìbádà lọ́wọ́ kó má jẹ́ kí ó jẹ́ ìbáwí aburú fún èmi àti fún gbogbo ẹnì kankan wa tí à ń wò wá àbẹ́ Ọlọ́run subhanahu wa ta'ala kó jọ nínú àánú rẹ̀ kó má ṣe bàbá ṣe bọ́ra Jamiu ọ̀gbẹ́ni Jamiu Adégún àkóṣe wọn ní rí ní kíákíá láìpẹ́ kọ́lọ́mbà aláàkóṣe wọn ní rí kọ́lọ́mbà aláàkó má jẹ́ kí àwọn agbófinró kí wọ́n dààmú púpọ̀ tí wọ́n fi mú bọ́rọ̀dà yìí kọ́lọ́mbà aláàkójọ ìjìyà tó tọ́ tọ́lọ́mbà aláà máa ń ṣe fún àwọn tí wọ́n jẹ́ ọ̀daràn kọ́lọ́mbà kójọ kí ó ṣe fún eléyìí tá à ń ṣe wàláhì àdúrà là ń ṣe fún kì í ṣe pé torí pé tí ò bá jẹ́ ìrìn láyé yìí táyé tiẹ̀ tún lélẹ̀ gan táyé gan ni torí àwọn eléyìí òfin Ọlọ́run bá tún kọ́ ni wọ́n tún ń lò kò tún túmọ̀ sí pé tọ̀ kò sí ìdájọ́ Ọlọ́run ọba náà tún ṣe ń dúró dé báyìí báwo ni ó ṣe bọ́ báwo ni ó ṣe bọ́ àfibọ́ Ọlọ́run bá aláà bá fẹ́ kọ́lọ́run bá aláà kó dákun kó má ṣàì ṣe èyí tí a sọ ẹ̀kọ́ fún àfi àlùbáríkà sí kọ́lọ́run bá aláà kó tí wọ́n ṣe dáadáa fún àwọn mọ́làmù wa náà àti oníyàwó mẹ́ta àti gbogbo àwọn èèyàn tí wọ́n ṣe àbòsí sí bákan náà nípa ọ̀rọ̀ mi mo ti fẹ́ gbàgbé ni pé gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ bá ń sọ nípa ọ̀rọ̀ bàbá yìí bínú bá ṣe ń gbé tẹ́ ń fẹ́ máa sọ kí n fẹ́ máa sọ inshallah bọ́lọ́run bá fẹ́ ẹ dákun ẹ máa hádìí ẹ mọ́ ẹ dákun ẹ máa hádìí ẹ má jẹ́ òfin tí ẹ kó bá yín ẹ má jẹ́ òfin ńgbà míì tínú bá ń bíyàn lóòótọ́ èèyàn ó faraya wọ́n má tiẹ̀ ní kí wọ́n mú Jamiu lẹ̀ níjọba ní ẹjẹ́ àti ẹ̀múlẹ̀ fẹ́yìn tó ṣẹ̀ kẹtì ẹ̀dájọ́ fún fúnra yín kò ní pèsè ẹjú mẹ́wàá táwọn èèyàn fi fàyà balabala bí ìgbà tí kìnìún ń fa ẹran ya ni níbi tó dá ọ̀ràn dé torí náà ọ̀ràn tó dá ó pọ̀ ju gbogbo nǹkan táwọn kan wá kóra wọn jáde tí wọ́n wá ń dìfẹ́ǹdì àbòsí yẹn lọ kọ́lọ̀mbà aláà kó má ṣe bá ṣe ìdáyà fún gbogbo àwọn tí wọ́n jáde yẹn náà àwọn ẹni tó láníyàn dáadáa nu wọn kọ́lọ̀mbà aláà kó bá ṣe àlékún dáadáa fún wọn àwọn tí wọn ò láníyàn dáadáa tó ṣe ń gbé tọ̀ àwọn olùgbèlẹ́yìn àbòsí ni tọ́ kọ́lọ̀mbà aláà kó dákun kó bá tún wọn ṣe báyé wọ́n ṣe rí kọ́lọ̀mbà aláà kó má jẹ́ kí tiwa rí bẹ́ẹ̀ kọ́lọ̀mbà aláà kó má jẹ́ kí àpadà sí àìdá kó bá ẹnì kankan wa wa sallallahu ala sayyidina nabiyina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanakallahumma wa hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh